ẹ̀yin èèyàn mi nílé lóko, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Ọmọ yín ọ̀rẹ́ yín náà ló tún padà dé o, Kúnlé Ológundúdú, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí. Lónìí kì í ṣe ìwì la fẹ́ mú wá fún yín àbí interview, bọ̀tí tá a fẹ́ ṣe ni pé ó yẹ ká dá sí i nípa àlàyé kó lè tún yé gbogbo wa dáadáa. Ọ̀rọ̀ Olúwo ni o. Ẹ mọ̀ pé mo ti dá sọ̀rọ̀ ẹ̀, ilẹ̀ ti ta sí i, ó ti tójọ́ mẹ́ta. À ń wò wípé kàkà kó sàn lára ìyá àjẹ́, ṣe ló ń fi gbogbo ọmọ ẹ̀ bóbìnrin. Ìgbà tá a rí pé bá a ṣe ń pàkan ìgbìnrìn ọ̀tẹ̀ náà ní míì tó ń rú, ó dàbí wípé ọmọ tí ọlọ́dẹ ọ̀pá lóru ni àbí tí ó yìnbọn lù, kò sí bó ṣe jẹun yóò tó rọ̀lẹ́ yóò sì jáde náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni wípé ẹ̀yin náà ti wá rí gbogbo nǹkan tó ń lọ nípa Ràṣídì ọba Ìwó. Ìyàwó ẹ ti jáde, ó ti sọ̀rọ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé akwarapá òun ló ní òde ọ̀run, ló ní ilé ayé. Gbogbo tó bá rí lọ́tùn lósì náà láàmọ̀ gbọ́ láàmọ̀ gbà. Tíyàwó ẹ̀ wá sọ tí ò yé àwọn èèyàn, àá tún sọ ní Yorùbá, torí kì í ṣe gbogbo àwọn ìyá wa bàbá wa náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí obìnrin yẹn sọ. Now, obìnrin yẹn sọ ìpìlẹ̀, torí nígbà tí kí lorúkọ ẹ̀, ṣàmúgbó ni àbámu dúrọ́ọ̀gì, ìgbà tó máa accuse bàbá tó ní ó gba ìyàwó òun, ó gbé lọ sí hòtẹ́ẹ̀lì, ọ̀pọ̀lọpọ̀ ò mọ bó ṣe jẹ́ torí pé ó rí lérèfé ni. Nígbà tá a wá rí gbogbo bọ́rọ̀ ṣe rí, ìyàwó ló wá fẹnu ara ẹ̀ sọ wípé Ẹlẹ́gùṣì lÉkòó, ọba Ẹlẹ́gùṣì ló ń ṣe patí lÉkòó, girlfriend Ẹlẹ́gùṣì nílùú òyìnbó ló mú ọmọ yẹn wá pé káwọn jọ ṣeré wá láti Canada, pé Manfred òun ṣe, bàbá ẹ̀ kú ńgbà yẹn ó pọ́dún 10. So lady yẹn láti máa bọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tó dé, tí wọ́n jọ dé Ìkẹjà ni wọ́n ti ṣe patí yẹn, tí àwọn lọ́balọ́ba gbogbo wọn wà ń bẹ, àwọn èèyàn ńláńlá. Now, ibẹ̀ ni ọ̀gá wọn ní rápà, ibẹ̀ ló ti rí ọmọbìnrin yẹn. Ó dẹ̀ mọ̀ pé tú Ẹlẹ́gùṣì ló fi wá síbẹ̀ yẹn, ó láti lọ bá Ẹlẹ́gùṣì pé àyè bá mi wọ́ọ̀kọ̀ ọmọ yìí, mo láìkẹ́ ò ṣe gbá mo ṣàwò. Gbogbo ìgbà yẹn ọba elect ni wọn tí gbọ́ pàṣẹ fún, kò ìdórí ìtẹ́ o. Ẹlẹ́gùṣì wá introduce ẹ̀ sí wípé wá my baby, ọ̀rẹ́ mi nìyí o, is also a king of a very big city. So òun ò má ẹ̀tọ́ bá lè jọ wà together. Ẹ kúkú mọ̀rọ̀ àwọn ọmọ ìlú òyìnbó, everybody fẹ́ dolórí. Òun náà dẹ̀ ní interest, ó dẹ̀ bá Adéwálé lọ. Wọ́n jọ lọ sí ìlú Ìwó, wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́kọláya nìyẹn. Ẹ̀yìn ìgbà tóun dé ààfin ní Ìwó ló tó rí wípé amugbómu dúrọ́ọ̀gì ni ẹni tí òun tẹ̀lé lọ sí Ìwó, ẹni tó pera ẹ̀ lọ́ba. Ó rí pé amugbó ni, ó dẹ̀ mú Colorado. Ẹ dẹ̀ mọ̀ bí Colorado ṣe ń ṣe àwọn ọmọ tí wọ́n mú ń sìn. Ó ṣàǹforí tì í pé bóyá lọ́la o ìwà rẹ̀ á padà, bóyá lọ́la o á become a reasonable, sensible ọba. Ó bẹ̀ sí manage ẹ̀ títí tí along the line ọmọ bọ́ sáàrin wọn, wọ́n bímọ fúnra wọn. Ṣùgbọ́n àwọn ẹ̀dẹ̀ mọ̀ pé Abdulrasheed àbí kí ló ń jẹ́, ẹ kúkú mọ̀ pé òun ò níṣẹ́. Gbogbo èèyàn ti ròyìn ẹ̀ láti Canada níbi tó ti wá. Wọ́n ní jìgólò ló ń ṣe, kó ń sùn káàkiri ni. Á lọ bá àwọn obìnrin nílé, á máa bá wọn gbé àwọn half parents, á máa bá wọn gbé, wọ́n á máa gbowó lọ́wọ́ wọn, á máa ṣe oúnjẹ fún. A lè sọ bóyá because of the size of his peak. So ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn obìnrin rọ́ọ̀ṣì ẹ̀, wọ́n dẹ̀ ń dáwó jọ. Òun náà dẹ̀ ń họ́ èlé wọn sáfìsì wọn. Ìgbà tó wá di pé ọ̀rọ̀ di pé ọmọbìnrin yẹn ò lè bí a pè yẹn mọ́, tó rí pé kí ọba yọ ẹgba kó máa na olórí. Jesus Christ. Kí ọba máa na olórí lénìí láàárọ̀ lọ́sàn-án anytime tó bá ti misbehave. Ní tí wọ́n ṣe l'Ákúrẹ́, èmi ò mọ system government Ọ̀ṣun state o, tí wọ́n ṣe l'Ákúrẹ́
tí mímí kò yọ ọba Déjì of Àkúrẹ́ #1 and first class ọba l'Ondo State, wọ́n remove ẹ̀ torí pé ó na ìyàwó ẹ̀. So ibẹ̀ ni wọ́n dẹ̀ ti fi eléyìí ṣe bàrà. Tolúwo dẹ̀ ń lu ọba lójoojúmọ́. Olúwo tí ò sí #10 nínú ọmọ aládé. Àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ Ọ̀ṣun State dẹ̀ fílẹ̀. In fact kíní yẹn ó bani nínú jẹ́. Ó dẹ̀ jìyà títí kò gbọdọ̀ jáde kúrò láàfin. Á níyàwó ọba òun jáde, á wà láàfin láti àárọ̀ títí di àárọ̀ ọjọ́ kejì, títún kọ̀ntínú àárọ̀ ọjọ́ kẹta, bẹ́ẹ̀ lọ. Kò lè ṣoge, kò lè ṣe fàájì. But nígbà tó yá la rí ńgbà kan, nígbà tí wọ́n tó ṣẹ̀ mú Colorado ẹ̀ tán, ló gbé adé lé gẹ́ẹ̀ yẹn lórí, ni wọ́n jọ ń jójó dìdìrìn wèrè, tí wọ́n lùlù yà fún wọn, tí wọ́n ń jó láàfin. Tó ní wọ́n ti so wá pọ̀, ìkan náà ni wá, torí pé ẹgbẹ́ kan náà yẹn wá gbé adé Oòduà, adé ìṣẹ̀ǹbáyé, òun gbé kan sórí, ó gbé kan sórí ẹni yẹn. Ìgbà wo lórí ò ní fọ́ wọn? Ìgbà wo níbẹ̀ yẹn ò ní dàrú? Torí tó ń bí Oòduà nínú lolúwo ń ṣe láti ilẹ̀ wá. Ayé ẹ̀ ò lè rojú, kì í ṣèpè. Bó dẹ̀ ṣe ń lọ yìí, tákàndá ni tó bá bọ́ sí ojú àgbàrá máa gbé lọ ni. Bó dẹ̀ ṣe ń lọ yìí, àwọn ewu wà ń bẹ o fún ìlú Ìwó. Ewu wà ń bẹ fún ìlú Ìwó pé tí ẹ bá wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, ẹ lọ sí kóòtù, ẹ lọ jà fún ráìtì yín, wípé ẹni tó wà ń bẹ ẹ fẹ́, ẹ lọ protest ní governor's office, ẹ lọ protest. Wọ́n ń ṣe náà. Ẹ lọ protest pé ẹ fẹ́ ọba yín mọ́. Then the government will set a panel láti make inquiry. Wọ́n á dẹ̀ questions àwọn èèyàn àtòun náà. Kí ló dé tẹ́ ẹ fẹ́ mọ́? You give reasons. They've gotten more than enough reasons láti lé ọba Ìwó kúrò ńbẹ̀. Ìyẹn ló jẹ́ kémi wò pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Torí tó bá yẹ pé àwọn ìlú gbogbo tó bá wọn ṣe yẹn, wọn lè ṣe lÉkìtì. Ọba Ilé-Ifẹ̀ ò lè ṣe é. Ọba ò lè ṣe lÉkòó, kò lè ṣe ní civilized town. Wọ́n á lé kúrò ńbẹ̀. I'm telling you the real fact. Wọ́n á lé kúrò ńbẹ̀. Ọba tó na ọba ẹgbẹ́ ẹ̀. Ọba kan wà ńgbà yẹn tó nà. Ọba kan wà ńgbà yẹn tó gbàlẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. Àwọn olóyè àgbààgbà kan wà tó lé jáde lóru ní pálásì ẹ̀. Àwọn Ilé Ogbó and many other places bẹ́ẹ̀ tó ti rúdù sáwọn olú ọ̀fọ̀ àwọn tó jẹ́ ọba náà níbẹ̀. Now ó wá ní pé ọmọbìnrin yẹn ò nídìí ẹ̀ mọ́. Ó dẹ̀ ní kọ́lọ́pàá dúró sáàfin tọ́mọ yẹn fi ń kó ẹrù, pé kò gbọdọ̀ kó àwọn ẹrù kan. Ẹnu bóyá páàdì tó fi ń ṣe mẹ́sìsì nìkan ni wọ́n jẹ́ kó mú. Gbogbo makeup kit ẹ̀, gbogbo àwọn aṣọ ẹ̀, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ dúkìá ẹ̀ ló sì wà láàfin bẹ̀ tí náà. Wọn ò jẹ́ kó mẹ́rù kankan. Ṣé ẹ mọ̀ pé dandan ni kí ọmọ yẹn padà lọ sí source of her love? Ó láti padà sọ́dọ̀ Ẹlẹ́gùṣì. Pé kábíyèsí wọ́n ló fà mí léwèrè lọ́wọ́ o. Báwo ló ṣe máa gbà mí kúrò lọ́wọ́ asínwín o, amugbó o, Coloradonian. At the end of the day, kábíyèsí Ẹlẹ́gùṣì láti fi sọ́dọ̀ pending the time tá lè settle down. Torí wọ́n pe Olúwo ńgbà yẹn kò jẹ́ Ẹlẹ́gùṣì, kò lọ sí Èkó kó lọ rí Ẹlẹ́gùṣì rárá lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ẹlẹ́gùṣì láti arrange fún lady yẹn pé kó sì wà lọ́dọ̀ wọn àtọmọ ẹ̀. Ìyẹn ni Olúwo fi gbé jáde ńgbà yẹn wípé Ẹlẹ́gùṣì òun ló fóun lọ́mọ, òun náà ló gbà padà, pé ìyàwó òun ó ti gbà, ó ti mú sọ́dọ̀. Ìgbà tí wàhálà yẹn pọ̀ tó ń ké lórí mẹ́díà, kì í dẹ̀ ṣojoojúmọ́. Àwọn ìgbà tó bá mu Colorado ló máa ń jáde. Tàbí tí pásù gbó tó mú wá ti ń lọ sí 3 4 á wá jáde sórí social media, á máa bèrè ìyàwó tó fìyà jẹ. Títí ìgbà tí wàhálà yẹn wá pọ̀ lọ́dọ̀ Ẹlẹ́gùṣì ló wá pe Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí ọba ní ilẹ̀ Yorùbá, pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí tó wà, wípé ọ̀rọ̀ bọ́ọ̀ì Coloradonian yìí ó ti sú òun o,
ní kábíyèsí wa lọ́dà tó bá tiẹ̀ ní wọ́n ń gbá ìyàwó ẹ̀ ẹjọ́ ń káàkiri ni ẹ jẹ́ kọ́mọ yẹn máa bọ̀ lọ́dọ̀ wọn. Kábíyèsí wa àrèjì ibi tó máa gbé, wọ́n dẹ̀ ń fún lówó oúnjẹ, wọ́n ń tọ́jú ẹ̀ pending the time tí àwọn rò pé bóyá nǹkan tó máa ṣe é tètè fílẹ̀ ní gbó lẹ́nu tiẹ̀ wípé àwọn bìlì pé títí tọ́dún yẹn bá fi máa parí ààrẹ á ti balẹ̀. ẹ̀yìn ló ṣẹ̀ wá gbógun ti Ọọ̀ni of Ifẹ̀. ẹ lọ sí pálásì Ọọ̀ni, ẹ lọ wo àwọn queen tó wà ńbẹ̀. ẹ lọ sí pálásì Ọọ̀ni lénìí, ẹ lọ wo àwọn olórí, ta ló wà ní ẹgbẹ́ lẹ́fù ti ọmọ yẹn gan. ẹ lọ wo wọn, ṣé ní ti profession ni àbí ní ti culture àbí ní ti beauty. so àwọn Ọọ̀ni ò sí ní lẹ́fù pé àwa ní pé ìyàwó Olúwo tólúwo lé lọ ló máa wá fi mọ́ ìyàwó òun àbí ló àwa gbà ńgbà tí ṣe pé kò mọ̀. nítorí jẹ́ pé tí Ọọ̀ni bá jókòó, áńgẹ́lì ló máa pe àwọn ìyàwó tó fẹ́ sílé, wọ́n ń kọ mọ̀làbí gold ni. kò sí ìyàwó tó Ọọ̀ni fẹ́ tólúwo lè kọnu sí àti tó bá fẹ́ ṣe driver lọ́dọ̀ ẹ̀. àwọn ẹgbẹ́ Olúwo ló ń drive àwọn ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. tí ò bá fẹ́ confam kó wá sífẹ̀, ta ló fẹ́ kọnu sínú wọn. so ẹlẹ́gbẹ́ yẹ kó mẹgbẹ́. tí Ọọ̀ni bá ìyàwó, kí ló fẹ́ tún fi ìyàwó ṣe? àwọn ìyàwó gan bẹ̀ẹ́ fẹ́ ni àbẹ̀fẹ́ lọ Ọọ̀ni of Ifẹ̀. so kì í ṣe wípé bóyá ẹnìkan tó máa lóun rẹ́ nìkan lórí Facebook àbí ìyàwó Olúwo yìí máa dáa, kó sọ́ba tí ìyàwó ẹ̀ dáa tó ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. go and check, ẹ lè máa mọ̀ bí tóbìnrin kan bá ń proud tó bá ń sapá kaka, ẹni kó wá sáàfin Ilé Ifẹ̀, a rí àwọn tí wọ́n ń ta sí Ọọ̀ni, kì í ṣe irú àwọn lẹ́fù tó ń wà yẹn. so adẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ti pẹ́. tẹ́ bá rántí wípé bàbá kan jáde ńgbà kan, àáfàá lòun, ìmáàmù lòun, aláàjì lòun láti Ìlọrin, òun ló ń jẹ́ k'Olúwo wá jọba níwò. ọ̀rọ̀ wo ni bàbá ń sọ yẹn ná? ó rí pọ́rọ̀ rírùn ni. ṣé bí tó bá tiẹ̀ jẹ́ k'Olúwo wá jọba níwò, á jẹ́ k'Olúwo ń pàfọ́ọ̀mù, ń ṣe rere. ó gbé bànújẹ́ wọ ìlú Ìwó, ó tún wá ń proud pé ìwọ làáfàá tó jẹ́ k'Olúwo wá jẹ ẹ̀yin lẹ́bàá wá mọ́tò tó fi gorí oyè. sọ̀rọ̀ nìyẹn. kí ni tó fẹ́ fi proud lórí Olúwo? pẹ̀lú b'Olúwo ṣe ń ṣe yẹn báyìí, ṣé yẹ kẹ́nìkan jáde síta kó wá ní influence òun ọ̀tún òun ni ó fi gorí ìtẹ́? ṣé èèyàn tó nọ́mà nìyẹn? ṣé èèyàn tó nọ́mà ni àáfàá àbí ìmáàmù? ṣé èèyàn tó nọ́mà ló mú wá sí Ìwó yẹn? ṣé nìyẹn ṣó fẹ́ fi Olúwo proud ni wípé òun gbé nǹkan gidi wá? ẹ rí i pé ìrìn àjò nǹkan tó ṣẹlẹ̀ sí Ìwó jẹ́ tó báyàn nínú jẹ́. torí I have many friends there tó àti ẹ̀jọ̀ wà nílé tó dẹ̀ yẹ pé ọmọ Ìwó ni wọ́n. I understand. so but bí Ìwó ṣe wá kẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n jẹ̀kẹ̀tẹ̀ tí wọ́n jókòó sójú kan bí adágún odò, tí wèrè dẹ̀ tó fly flag wọn tó ń drop ẹ̀, tí wọ́n wá rí kankan ṣe sí, wọ́n wá ń kóra wọn jọ sákòdì kan tí wọ́n rẹ̀ ń sìmẹ́ǹtì. àwọn rèé àwọn ọmọ ọba, àwọn ò nífẹ̀ẹ́ sí t'Olúwo ń ṣe. lè kọ́rẹ́ lọ́bẹ̀ kẹ́ lé jáde ni. àbólúwo ní battalion, só ní sójà ni. ṣé rí ọ̀rọ̀ Olúwo ó ti bàjẹ́, ó ti pẹ́, not now. torí èmi ò mọ béèyàn ṣe lè sọ wípé ọba lolúwo, ọ̀tọ̀ ló pe rẹ̀ ní Aláàfin of Ìwó. ọdún náà ó yẹ kẹ́ ẹ mọ time tó máa ń sọrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. after 6 months ló tún ní Emir of Ìwó lòun. báyìí sì ó tún pe rẹ̀ ní Olúwo of Ìwó. so after 6 months now we now get another title. but mo fẹ́ kẹ́ ẹ máa notice pé àwọn ìgbà tó bá ń sọ̀rọ̀ yẹn, ọ̀dọ́ ó máa ń fi gíláàsì bojú bíi tèmi báyìí. if not ẹ̀ bá máa rí ẹyin jù yẹn pé a ti yíbò, a ti yí dúdú, a ti yí sínú. so ọ̀rọ̀ Olúwo mi ò rò pé ó ní ìdí, torí gbogbo ìgbà kan wà tó yẹ pé gbogbo wa pátá, gbogbo èèyàn wọ́n ti pátì, wọ́n ti dá ọ̀rọ̀ ẹ̀ sórí àkìtàn, kò sẹ́ni tó bọ́dà ń pẹ̀. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà lọ tó dẹ̀ ń wo Ọọ̀ni of Ifẹ̀ tó
tó mú hayahayahaya kò lè bá. So bí ìgbà pé àǹjí wọn ò ṣe wí lẹ́jọ́, ìjà ìlara ò tọ́ bọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ pé mo wá láti Ìfẹ̀kọ̀, I'm from Ifẹ̀ and I'm proud of my ọba. Àyàtọ̀ sí yẹn gan reality ni. Ẹbí Hausa, ẹbí Ìgbò, ẹbí ọmọ Ìbàdàn, ẹbí lọ́wọ́ anybody pé kí lórí sọ, àbí kọ́ gbé wọn sórí òṣùwọ̀n kan yẹ̀ wò. So wọ́n jìnnà síra wọn. Ẹgbẹ́ àwọn baálẹ̀ nílé Ifẹ̀ bí lolúwo, mi ò fẹ́ dárúkọ àwọn level ẹ̀ ní àwọn ọba kéékèèké tá a ní lọ́dọ̀ wa ń bí. Gbogbo ìtàn tó dẹ̀ ń pa pé adé Oòduà ló gbé lóhun lórí, Oòduà ò gbádé lẹ́nìbọdì wọn lórí, kò sẹ́ni tó gbẹ́jú rí Oòduà nú wọn. So ṣùgbọ́n ọ̀rọ̀ gbà mí tún nìyẹn, but presently as it is, mo fẹ́ rọ àwọn èèyàn wa wípé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ Olúwo kó bí wọn nínú. Kì í ṣe ẹni tí àwọn èèyàn ń rẹ́kọ̀n pẹ̀lú, is an abandoned project. So ẹtẹ́gbọ̀n pé tó bá dẹ̀ ti gé ejò sí méjì, orí yẹn máa sá kiri láti bù mọ́ igi kan tó máa kú síbẹ̀ ni. Àwọn ò dẹ̀ fẹ́ pé kí Ọọ̀ni àkùtì ẹ̀ nídìí àìwàásù, Ọọ̀ni ò lè dá sí. So àwa náà tá a máa dá sí, àtẹ̀yìn olùgbọ́ wa gbogbo, ẹ̀yin náà lè máa dá sí. Nǹkan tí mo rí níbẹ̀ nìyẹn. Kí gbogbo ọmọ Yorùbá má bínú, ṣùgbọ́n káwọn Ìwó kán lọ tèrò ara wọn pa.